ṣebí Gbasgbos family rèé láti wá jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí Gbasgbos apá kejì. ẹ já subscribe sórí channel tá a wà yìí o. ẹ jẹ́ ká rí dájú pé aṣọ òṣèré tá a fẹ́ràn jùlọ nínú Gbasgbos yìí tá a bá pè nǹkan ní Gbasgbos nílẹ̀ Yorùbá ẹ náà ti mọ̀ pé gbọ́n mi sí omi òtó ló máa jẹ́ nìyẹn. tẹ bá ti wá aṣọ òṣèré tí ẹ fẹ́ràn jùlọ tán ẹ jẹ́ ká wá tún wá mọ̀ wípé ẹ̀yin náà fẹ́ràn sinimá yìí kẹ́ ẹ wá bùkà lu eléyìí náà kẹ́ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ má gbàgbé bá a ṣe sọ ẹ like fídíò tí ẹ ń wò lọ́wọ́ yẹn subscribe sórí channel yìí o kẹ́ ẹ sì rí dájú pé ẹ̀sùn òṣèré tẹ́ fẹ́ràn jùlọ torí wípé àwa yìí ńlá ti dúró láti máa fún yín jẹ tán àti láti máa fún yín tán nígbà tí àwọn sinimá bá ń jáde lápá kejì wọn ẹ sì má gbàgbé pé Gbasgbos yìí bó ṣe parí yìí ó ṣeé ṣe o kó ní apá kejì tó bá sì lọ lápá kejì tẹ́ ẹ bá lọ mọ̀ yóò lọ dùn yín yéye tí a wá mọ̀ pé láti wá tètè rí apá kejì Gbasgbos tó yàtọ̀ yìí ẹ̀yin subscribe sórí channel yìí o kẹ́ ẹ sì rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí tẹ́ bá ń wo Gbasgbos apá àkọ́kọ́ èyí tó jáde yẹn èyí tó ṣẹ̀ jáde ní tuntun yìí náà máa rí wípé lóòótọ́ láláì sọ fún yàn gan Gbasgbos leléyìí ò kódà ó sì tún kọjá bẹ́ẹ̀ ó sì tún bú àyàtà tàbá ní nǹkan bú àyàtà ní Yorùbá èyí ó dàbí ìpáwọn ọ̀rọ̀ tá ẹ̀ṣẹ̀ ń kírètì lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni ó bú àyà eléyìí yàtọ̀ gangan ni o kì í ṣe pé àákàn ń jòkó ń bì kan wípé ẹ jẹ́ ká ṣe bó ṣe fẹ́ àti pé ẹ jẹ́ ká ṣe bá a ṣe fẹ́ ẹ náà mọ̀ pé ìfẹ́ yín gangan ló máa ń bẹ lọ́kàn wa ní gbogbo ìgbà láti mọ fún yín ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí a fẹ́ àti tẹ́yìn náà fẹ́ á sì rí pa fún yín tán ni o àwọn òṣèré wo lẹ́yìn gbádùn jùlọ nù Gbasgbos alákọ̀ọ́kọ́ yìí ẹ jẹ́ ká mọ àwọn òṣèré tẹ́ gbádùn jùlọ ní comment section bí wọ́n ṣe ń sọ wọ́n báyìí yóò mọ̀ fún wa láǹfààní àti mọ̀ rí wípé a ó tún lo àwọn òṣèré yìí sí a ó sì tún lò wọ́n dáadáa nínú àwọn sinimá kọ̀ọ̀kan tí ó tún máa jáde torí pé ìfẹ́ yín lọ́kàn wọn àti lọ́kàn yín gangan ni a mọ̀ jẹ́ kí ẹ mọ̀ rí gbádùn bẹ́ẹ̀ ṣe ń gbádùn wọn yìí ẹ náà sì wọ́n á mọ̀ wí pé bẹ́ẹ̀ bá ń fìfẹ́ hàn sí wa lára àwọn sinimá tá à ń gbé jáde yìí ni wọ́n mọ̀ dùn yẹ o a ó sì tún láǹfààní àti mọ̀ fún yín láwọn míì tó sì tó dùn tó sì tún dùn àwa má gbàgbé o ẹ subscribe sórí channel tẹ́ wà yìí ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ ìkẹ́ sì rí pé ẹ̀sùn òṣèré tí ẹ fẹ́ràn jùlọ nínú sinimá Gbasgbos èyí tó ẹ̀sẹ̀ jáde yìí Gbasgbos gangan ló ẹ̀sẹ̀ jáde látọwọ́ Kẹ́mítì o Kẹ́mítì ọ̀hún gangan náà la mọ̀ sí Sídí ẹ̀ náà sì mọ̀ pé tí ẹ̀sẹ̀ ṣe eré kan tuntun pẹ̀lú ògbólókè òun pẹ̀lú ìtẹ̀lẹ̀ ni ìtẹ̀lẹ̀ náà ń bẹnu sinimá eléyìí o ẹ̀ náà mọ̀ Kọ́lé Oṣó bí ṣe ń jà rìnrìn lọ́wọ́ bẹ́ẹ̀ náà lé náà ń jà rìnrìn lọ́wọ́ báyìí o Gbasgbos tó bá ẹgbẹ́ yìí ò tí ì wò ẹja tètè lọ wò ó tó bá ẹgbẹ́ yìí sì ti wò ó tẹ̀ ìfẹ́ wo apá kejì àti tó tẹ̀lé ẹja máa tẹ̀lé ìkànnì yìí kálíbà sọ fún yín nígbà tí ó bá jáde àbí bó ṣe ń jáde sórí ìkànnì ayélujára ẹ má jà gbàgbé pé àwọn ìka táwọn fi bu àwọn fídíò yìí táwọn buwọ́ lù wọ́n pé a fẹ́ràn wọn àti bí a ṣe ń fẹ́ràn wọn sí yóò jẹ́ ká máa mọ̀ pé lóòótọ́ ẹ̀yin náà fẹ́ tètè rí o nígbà ó bá jáde ẹ máa tẹ̀lé wa ní gbogbo ìgbà tí a bá ń fi àwọn sinimá wa jáde o ẹ sì máa tẹ̀lé wa ní gbogbo ìgbà tá a bá ń post sórí channel yìí torí pé a ó ti jẹ́ kẹ́ ẹ mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣodo tẹ́yìn ò tí ì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣé tẹ̀ ń tẹ̀lé wa o Ọlọ́run máa fìfẹ́ wa sí àárín ara wa lágbára Ọlọ́run ni o.